ọjọ́ kọkànlá oṣù kọkànlá lọ́jọ́ tó jọ̀rùn ògbẹ̀bẹ̀ lójú abiyamọ tí màmá mi tó sọjọ́ bí o gbogbo aráyé ẹjí ẹrẹ lè wà ó nílé màmá mi torí pé oníyá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ oníyá mẹ́rin oníyá méje lèmi Ọláwálé Ọláolúwa Ajípolówó Jésù tantan gbogbo olólùfẹ́ Ajípolówó Jésù tó bẹ ní gbogbo àgbáláyé ẹjẹ́ lọ mo ní ẹ bá ìrẹ̀lẹ̀ màmá mi ẹ̀ka lọ lé wa lẹ́dẹ̀mọ̀ parógun ẹ̀wà jẹ́rẹ̀lẹ̀ Olúwatóyìn o Olúwatóyìn Ayọ̀lárewájú rèé o màmá tóbi màmá Ọláwálé Ajípolówó Jésù tantan màmá Dọ̀kásì ẹ kú oríire Olúwatóyìn ẹlẹ́mbẹ̀hún ẹ̀yin lẹ́dẹ̀mọ̀ pé àrógun ọmọ ajílẹ̀ náà sọ ọmọ ajífọjọ́ gbogbo dàbí ègbè ìlú tìmí àgbàlé ọlọ́fà náà ni wá olódògbò kẹ̀ríkẹ̀rí lójú ogun ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà bàdà bàrà wó mo láwa lẹ́dẹ̀ bàdà bàrà wúlé bàbá tóbi wà lọ́mọdẹ́mọ̀ pé àrógun ni ogun olè jàjàjà kó jà wá lẹ́dẹ̀mọ̀ pé àrógun rí ó dá mi lójú pẹ̀lẹ́ o lágbolé Bárẹ́jẹ́mú ìrèlímọ̀gún ni wá ara alágbẹ̀dẹ ọmọ ajíbọ̀wọ́ ọmọ ajífọ̀kọ́rọ̀ rí ọmọ alágbẹ̀dẹ ògún ọmọ alágbẹ̀dẹ òrọ́kín àgbẹ̀dẹ òrọ́ bàbà igi owó ní sọlágbàna ti wálé Bárẹ́jẹ́mú àwọn ọlọ́mọ ìgbowó sùkúrú bí òfin ẹlẹ́sẹ̀ àsùn máa lóhùn ẹni ní mọ́ni lára lé bàbá tó bí wa lọ́mọ kẹrẹ ọmọ ọ̀dàpìtẹ̀ dẹ́ti Fúlàní alóhùn ẹni ní mọ́ni lára lé bàbá tó bí wa lọ́mọ àgbẹ̀dẹ ògún méje nìrè méje ni mògùn torí pé ìrè ní mògùn ni wá ara alágbẹ̀dẹ ìrè ló ń lọ bá mọ́kọ́dá ní èmi náà ní bọ́ọ̀mù ṣùgbọ́n tó bá dọ̀la ìrè ní mògùn ọmọ ọ̀rọ̀ nù méje nìrè méje mògùn ògùn alára ní jaja tajẹrò wá dẹ̀gùn ògùn mọ́làmọ́là wá jẹ gúrúgú ògùn gbẹ́dọ̀gbẹ́dọ̀ wá dójẹjà ògùn gbẹ́dọ̀gbẹ́dọ̀ wá dójẹgì ògùn dàkọ̀ wọ́n jẹ̀bi ògùn onígbàjámọ̀ ní jẹrun orí ojúmọ̀ ní mọ́kànlá alágbàtà mọ́ mu jẹran ògùn ọmọ alágbàtà ṣẹbi ní mu jẹran ìrè ní mògùn ọmọ ọ̀rọ̀ nìrè pẹ̀lẹ́ o ọmọ agboolé olóòlà ìyá nílé màmá tó bí ọlọ́mọ agboolé olóòlà ni wá àwọn òjá sanwó oníkọlà ó dá mi lójú mo lẹ́ni tó bá sanwó oníkọlà lé bàbá tó bí wa lọ́mọ ọmọ alábẹ́ sẹ́kẹ́lẹ́ ọmọ ilé olóòlà mo lẹ́wọ̀ òjá sanwó olóòlà jẹ́ sanwó oníkọlà lé bàbá tó bí wa lọ́mọ ẹ tó bá sanwó oníkọlà lé bàbá tiwa ẹ bọ́ra ní bọ́ọ̀lù wọn lásọ ìkúnnùkú ní polúwa rẹ ẹ kú ọjọ́ bí ẹ kú oríire màmá wa ìgbọ́dún ọdún kan ní Madam Tóyìn Olúwatóyìn àbúrò ti Àìsáyà o àbúrò ti Àìsáyà Ọláolúwa ìrántí Ọlọ́run alààyè tó ń bẹ nímọ̀gbà àbúrò ti Gébù o Ọláwálé mo kí ọlọ́ni àbúrò ti Fílípù o ẹ̀gbọ́n Olúgbénga rèé o Mr. Paragon kárẹ̀ màmá tóbi lọ́ba mo ní kú òní pọ̀ mọ́mọ́ ọlọ́wọ́ o gbogbo èso rẹ̀ pátápátá àtẹ̀yí tí mo rántí àtẹ̀léyìí tí mi ò rántí ikú òní pa àwọn kékeré mọ̀mọ́ wo lódùmarè yóò sì mọ́ wa pẹ̀lú ẹ̀ ìgbọ́dún ọdún kan lọ́lẹ̀ lẹ́dùnmọ́rẹ̀ happy birthday.